ó ní a lọ sílé ìjọsìn ní ọjọ́ Sunday èmi lèmi ò lọ o. Ó ní ṣé mo rántí pé a máa ṣe ìpèsè bá a ṣe máa ń ṣe torí Sunday tó tẹ̀lé ìgbà tá a bá lọ jẹ nǹkan tá a máa ń jẹ lóṣù mẹ́fà la máa ń ṣe ìpèsè nílé ìjọsìn wa. Mi ò kọ́kọ́ fẹ́ lọ, ó ṣáà bá mi sọ̀rọ̀ mo wá lọ. Nígbà tí mo débẹ̀ àǹtí Ṣeun a ti ṣèpèsè bá a ṣe máa ń ṣe, a ti ṣe gbogbo ẹ̀. A wá parí ẹ̀sìn tán ni wọ́n wá pè mí sínú ilé, wọ́n pè mí sínú ṣọ́ọ̀ṣì, wọ́n gbàgà síbẹ̀. Àwọn àgbà bíi 3 bíi 4 kan wà ńbẹ̀, ìyàwó olùṣọ́ wà ńbẹ̀, olùṣọ́ wà ńbẹ̀, èmi náà wọ́n ní kémi náà máa bọ̀. Ìyàwó ìyẹn ọmọ olùṣọ́ tó ṣẹ̀ṣẹ̀ parí ND òun náà wà ńbẹ̀. Nígbà tá a jókòó, alàgbà lọ́kọ́ sọ̀rọ̀, ó ní ẹ jẹ́ ká gbàdúrà. Wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà. Nígbà tó gbàdúrà tán, wọ́n ní ìpéjọpọ̀ yìí kéṣù má yà wọ́n, kéṣù má jẹ́ ká èwo gbọ́tẹ̀mí ò gbọ́tẹ̀ kó má ṣẹlẹ̀. Nígbà tó máa sọ̀rọ̀, wọ́n ní sísítà Ìtùnú, wọ́n ní ẹ má bínú. Wọ́n sọ wípé ìyàwó dádì ìyẹn mọ́mì ìyá ló fẹjọ́ yín sùn. Wọ́n ní ẹ̀ ń sọ̀rọ̀ sáwọn, ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ṣàkàṣàkà. Mo ní ṣé mọ́mì ló sọ bẹ́ẹ̀? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ok, ẹ bá ń sọ fún wọn kán má bínú. Ní dádì bá sọ pé ẹ má bínú nìkan kọ́, ẹ sọ nǹkan tó bá wà lọ́kàn yín báyìí ká mọ̀. Torí ọkọ yín sọ fún wa wípé òun ti sọ fún yín pé òun fẹ́ fẹ́ Deborah lẹ́yìn, ó lè jẹ́ ti mọ̀ pẹ́jọ fọwọ́ sí ni. So bẹ́ẹ̀ bá mọ́mì sọ̀rọ̀ yẹn, òun wà ń bẹ̀, àwọn wà ń bẹ̀, pé báwọn sọ̀rọ̀ ṣàkàṣàkà. Mo ní ẹ má bínú sà. Wọ́n ní kò ń ṣe bẹ́ẹ̀, èmi àwọn tó pàwọn ti gba Jésù káwọn máa ṣe bí kíní kan, kémi ní kí n sọ fúnra lọ́kàn mi tí máa ń gbé kíní kan ìgbà kan. Ẹ má bínú sà. Ó ní nǹkan tóun kàn sọ fún wọn nìyẹn. Ẹ má bínú sà, ẹ má bínú sà ló ń kàn sọ. Àbí kí lóun fẹ́ sọ fún wọn? Ẹjọ́ wo lòun fẹ́ bá wọn ro àǹtí Ṣeun? Òun ò sọ ju ẹ má bínú sà lọ. Lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn tán ni alàgbà kan wá dáhùn ló bá ní ṣé ẹ ti mọ̀ pé ọkọ yín ti fún Deborah lóyún? Ó ti fọmọ ẹ lóyún o, wọ́n lè máa ṣègbéyàwó fún ni. Ó ní kò sí wàhálà, kò sí nǹkan bẹ́ẹ̀. Àwọn 4 ni wọ́n jókòó. Bẹ́ẹ̀ ni ọkùnrin 2 obìnrin 2. Obìnrin kan láàrin wọn ò sọ nǹkan kan, ó kàn dorí kodò ni. Ìyá kejì bá dáhùn pé àrú eléèrè àfíndẹ́rùbọ̀ lọ́rọ̀ ni, orí ọmọ ló dẹ̀ mọ́ pọ̀ mọ́ wáyé. Àǹtí Ìtùnú ẹ fà mọ́ra ni o. Mo ní kò sí wàhálà mà, kò sí problem. Wọ́n bá ní mọ́mì bá ní bí bẹ́ẹ̀ ṣe ń ṣe igun ara òun kò balẹ̀, ọmọ yìí ẹyin lójú òun ni, àmọ́ mọ́mì dáàdì kan tó sọ pé kóun gbà wípé ẹ̀mí Ọlọ́run sọ pé ibẹ̀ ni ilé ẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ṣe ń ṣe igun ẹ̀rù tí ń bà òun ò fẹ́ o, òun ò ṣe kíní kan. Mi ò sọ nǹkan kan, kí mo fẹ́ máa bá wọn sọ. Ìyá yẹn tó wọ́n dorí kodò kọ́ nìyẹn. Mọ́mì ẹ̀yin náà lọmọbìnrin yìí bẹ́ẹ̀ látàrọ̀ pé kẹ́ má bínú. Èmi rò bóyá ọ̀rọ̀ yìí ká máa gbàgbé nígbà náà ọtí. Ọkọ arábìnrin ló fún yàn lóyún. Ká ní Deborah náà ló wà nípò arábìnrin, òun náà máa ṣe jù báyìí lọ. Àti pé látọ̀rọ̀ tó arábìnrin ti ń sọ̀rọ̀, èmi ò rí ọ̀rọ̀ tó dàbí ọ̀rọ̀ àlébù ní ọ̀rọ̀ ẹnu ẹ o. Ní dádì bá ní pé ẹ má sọ bẹ́ẹ̀, mọ́mì kìíní yé ìwé ẹ má sọ bẹ́ẹ̀. Inú gbé ẹ̀kan wo wúmọ̀ ẹ̀ báyìí bóyá bọ́ ìyàwó òun sọ̀rọ̀ ṣàṣàṣàṣà ló bẹ́ẹ̀ òun sọ̀rọ̀ lánàá tóun gbọ́, ẹ má sọ bẹ́ẹ̀. Bá ní tó bá ìyàwó ń sọ̀rọ̀ ṣàṣàṣà lánàá, èní ó dẹ̀ ti bẹ̀bẹ̀ lójú gbogbo wa. So ẹ dáríjì ẹ dààmú mọ́tọ́ tọ́pọ̀ àwọn èèyàn bá bí àzáàdì sọ wípé torí pé ó sọ̀rọ̀ sí wa ká sọ pa máa pa, ẹ dáríjì kẹ́ ẹ dààmú mọ́tọ́. Ní bá ní pé àwọn ò bá wọn jà yá àdìdò sọ bẹ́ẹ̀, òun ò bá wọn jà, nǹkan tó ń kọ́ sọ ni kó má gbógun ti ọmọ òun. Bí èèyàn bá gbógun tọmọ òun, Ọlọ́run máa gbógun ti irú ẹni bẹ́ẹ̀ ni o. Bí èèyàn bá fòrò ọmọ òun, Ọlọ́run máa fòrò irú ẹni bẹ́ẹ̀ ni o. Bí èèyàn bá ní kó òun fẹ́ yẹ̀yẹ́ ọmọ òun, Ọlọ́run máa yẹ̀yẹ́ irú ẹni bẹ́ẹ̀ ni o. Ọlọ́run ṣàwò báyìí. Ọlọ́run dájú bá sọ pé ó ti tó, ó ti tó, ó ti tó, ó ti tó. Ó mọ̀ ṣe o. Ó lóun ò sọ nǹkan kan. Àǹtí nígbà tán sọ gbogbo ẹ̀ tán ni ìkànnù ìyá kan nù wọn, kò ṣe tí ìyá ìwé kọ́ o, ìkànnù wọn tó jámúgbá lẹ́gbẹ̀ẹ́ ìyá ọmọ ló bá fọ ọmọ yẹn ló bá ní ọkọ kọ́ la máa fà lé lọ́wọ́,
ẹ̀yin la máa fà lé lọ́wọ́ orí ọmọ ló ń pọ̀ wọ́n wáyé ẹjọ́ bí ada o ọmọ tó wà nínú ẹ̀ kó bí ni o wọ́n bá fà lóhùn lọ́wọ́ òun bá fọwọ́ gbà pé òun lóyún tóhùn òun sì bí tóhùn fi bí yẹn òun náà ní tiẹ̀ yóò sì bí ọba ní àmì o àmbásà sọ bẹ́ẹ̀ onígbà táwọn ṣe lọ́ba ní ṣe máa rent lé fún ni ọkọ máa ní rárá o rent lé fún kẹ pé room 4 ló wà nílé àwọn room 2 lókè room 2 nísàlẹ̀ ni pé room 4 ló wà ní room 5 ló wà nílé àwọn room 2 lókè room 3 nísàlẹ̀ ni ó láǹfààní sí room tó bá ti wù bàbá ní but báwo ni ẹ ṣe máa káwọn méjì papọ̀ ìyẹn ìyé ìwé ló sọ bẹ́ẹ̀ ó ní ilé ètò òun o ìyàwó òun understand ni ìyá ọmọ bá sọ pé ó ní báwọn ṣe fẹ́ ṣe nǹkan àwọn nìyẹn báwo wá lè ṣe wá ṣe ìdáná àti gbogbo ẹ̀ o ká lè mú ọjọ́ ká lè mú aṣọ o ọba ní mo ti sọ fún yín pé gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá fẹ́ a máa ṣe fún yín ó ṣàmá ṣẹ̀yìn kó dé ibi ó náà bá náà ti gbọ́ wọ́n bá náà ti gbọ́ àwọn bá kúrò ńbẹ̀ ìgbà táwọn délé àwọn ò tí délé kọ́ọ̀lù bá wọlé àwọn ò tí dé ní kọ́ọ̀lù fi wọlé pé ẹ ti lọ ní wọn bẹ fẹ́ gbé òun dání ni wọn ní òkè àti ń bà padà tó bá tọ̀nù padà mo ní ibo là ń lọ ó ní dèbà ni pé ká gbé òun dání bóun fẹ́ lọ sọ́dọ̀ wa kóun fẹ́ pass night lọ́dọ̀ wa lẹ́nu mo ní kò sí wàhálà ọkọ mi bá tọ̀nù àti ṣeun ọkọ mi tọ̀nù ó fẹ́ lọ gbé Dèbòrà nígbò débẹ̀ Dèbòrà ti gbàsẹ̀ sínú bọ́ọ̀sì tó bá gbé sí inú mọ́tò ó dẹ̀ wọlé sínú mọ́tò gbogbo ìgbà yìí òun ò sọ nǹkan kan ọkọ wọn bá sọ pé babe o lè bá dúró sẹ́yìn mo bá ní no problem mo bá bọ́lẹ̀ mo bá bọ́ sẹ́yìn Dèbòrà bọ́ síwájú mọ́tò Dèbòrà bọ́ síwájú mọ́tò àwọn àjọ ń lọ nígbà táwọn délé òun bọ́lẹ̀ òun lọ sí yàrá tòun yàrá kan tóun àtọkọ òun jọ ń lò ọkọ òun ò wọlé nígbà tó yá ọmọ òun ò bá wọn gbé o òun ti mọ ọmọ òun kúrò lọ́dọ̀ àwọn ọmọ òun ò bá wọn gbé ọ̀dọ̀ ìyá àwọn lọmọ òun gbé torí àwọn nǹkan táwọn ń ṣe yìí àti nǹkan tó máa kó wọn máa jẹ nǹkan bẹ́ẹ̀ yẹn tó lọ fún un gbọ́dọ̀ ìyá àwọn ọmọ àwọn òbí òun gbé mọ́. àǹtí Ṣeun èmi bá dẹ̀ òkè ní mo àti títí ilẹ̀ tí ń sú mo bá dìde ó ní bó ṣe wà lókè òun sunkún ni o mo bá nojú òun nù pé kóun lọ wá nǹkan jẹ tóun bá tiẹ̀ máa kú kóun jẹun kóun tó kú mo bá bọ́ sísàlẹ̀ ó nígbà tó ń bá wọn kó ń gbọ́ mo bá ní kí lélẹ̀ nǹkan ń gbọ́ bíbí òun kí a lélẹ̀ nígbà tó máa yọjú ló bá di àwọn méjèèjì ní sitting room ó ní òun wá dúró tí wọn báyìí wọn ò fira wọn lẹ̀ o wọn ò fira wọn lẹ̀ bóyá bó ṣe gbọ́ tóun ṣílẹ̀kùn ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bára wọn lájọṣepọ̀ ní o àbí wọ́n ti ń ṣe kóun tó dé ó lóun ò lè sọ ó lóun kàn mọ̀ pé òun kàn gbọ́ bíbí ó lóun dé débi tó ti bára wọn sọ báyìí òun dé dúró sílẹ̀ báyìí ó ní wọn dé túká ó lóun wá dúró títí wọn wá túká wọn ò túká bó ṣe gba kíchìn lọ nìyẹn ìgbà tóun wọ kíchìn lọ òun ṣe ndómi tóun ṣe bóyá òun fi máa ń gé ẹ̀ sí bóyá òun ò fi máa ń gé ẹ̀ sí òun bóyá òun tiẹ̀ mọ̀ òun ṣàgbé nǹkan yẹn kú bẹ́ẹ̀ àwọn díẹ̀ lọ bẹ́ẹ̀ lé òun ò ti àmọ̀kọ tó ṣe òun ṣàgbé oúnjẹ yẹn òun bá gbé lọ sókè ìgbà tóun dókè òun ò lè jẹ nígbà tó pẹ́ díẹ̀ òun á wò wípé inú ilé òun tóun ti ń jẹ líle inú ilé òun ló ti ṣe báyìí tóun bá gbà fún wọn wọn máa ṣe jù bẹ́ẹ̀ lọ fóun ó ní òun bá ní kó lọ sàlẹ̀ nígbà tóun máa fi dé sàlẹ̀ step òun bá dá àwọn méjèèjì ní ọkọ wọn sọ pé ó dé wá lẹ́ẹ̀kan yẹn orí pé èmi àti ìyàwó ẹ̀ àwọn ní nice time lọ́wọ́ ó wá dúró bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kójú máa tì í òun bá ní ṣé sitting room wá jẹ́ ibi tó ti ń bára wọn lájọṣepọ̀ tẹ́yìn méjì kọ́ tẹ́yìn bára yẹn sùn nínú sitting room tálejò bá ń bọ̀ nǹkan àlejò tó bá ń bọ̀ tó bá rí wa ó máa lọ náà ni Dèbòrà ló sọ bẹ́ẹ̀ yẹn ẹ wò é kèmí enjoy time tèmi o èmi ò fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn o ẹ sì rí pé à ń ṣe nǹkan lọ́wọ́ ẹ máa gba kitchen tẹ wá lọ ni o kó bá sọ pé òótọ́ ni náà jẹ́ kó enjoy life ẹ̀ náà ẹni kò ṣàdé nìkan nídìí kẹ́nìkan máa ṣe nìkan ó náà bá fẹ́ join ó lè join wa bẹ́ẹ̀ yẹn ó lóun wá wò báyìí pé sọ́kùnrin ọmọkùnrin ṣá òun ò sọ kankan òun bá kó níwájú òun fẹ́ lọ bá kóun kí fún ni àwọn ló tún wá ń kí fóun pé òun rí pé àwọn méjèèjì bára wọn lájọṣepọ̀ lọ́wọ́ òun wá dúró ó lóun wá wọlé olórí wá fóun ara wá ní òun ó ní ìgbà tó wá wọlé tó bóun tóun ké ló bá ní òun sunkún rí ẹkún òun ló wá ń sùn yìí
ojú má fòjò wò para ẹ̀ dànù òun ní kí n má fòjò wò para mi dànù kémi má fòjò wò para mi dànù